mo wà lọ́mọwọ́ àwọn ọ̀tá gbà mí pé ikú ò pa mí. ọ̀rẹ́ kọ̀rọ̀ délé olódì àwọn tí ò fẹ́ wáyé rárá. bàbá ọ̀ṣọ́ mi oore rẹ̀ yìí ò lákàwé. láti rẹ̀ kọ̀rọ̀ títí dánwọ́ ìrìnsẹ̀ ọ̀ṣọ́ mi ò títí mo fi wá dàgbà lágbà o. ìgbà tí mo rán iṣẹ́ ìyanu rẹ̀ láyé mi mo wá rí pé ó gba ọkọ̀ ìgbà tí mo rán iṣẹ́ ìyanu rẹ̀ láyé mi. orí kọ́ ọ̀gá bàbá ìgbà tí mo rán iṣẹ́ ìyanu rẹ̀ láyé mi. orí kọ́ ọ̀gá. mo kí gbogbo wa pátápátá níbikíbi tá a bá wà ó jàre. ẹ jẹ́ ká jọ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè bàbá ire adáni má gbàgbé ẹni Èdùmàrè ọba àrà adáni má gbàgbé ẹni ìkọ̀ọ̀kan wa. èrò tó ń lọ sílùú Olúdòrò ẹlẹ́bẹ̀rún ẹ dákun mo níṣẹ́ tí mo fẹ́ ràn yín sílé Ajálégbé tiwa. ẹ bá mi sọ fún bàbá wa Michael Adébísí ọmọ Fọláyan akọlù ògìdánbí agùntàṣọlù ọkùnrin ogun ẹni wọn kú ìtọ́jú aya wọn ọlọ́jọ́ ìbí òní ìyá wa Lydia Ìyábọ̀dé ọmọọba Olúfayọ ọmọọba Olúfadé obìnrin rere lọ́dẹ̀dẹ̀ ọkọ onínúure màmá Babátúndé màmá Olúwa Dọ́lápọ̀ tiwa ìfẹ́ Olúwa kìkì ìfẹ́ ń kọ́ nílé àtàbùsí àwa. aya Fọláyan màmá Olúwa bùkúnmi àjífọjọ́ gbogbo gbọ́tẹ̀lẹ́dùnmarè ọba ẹlẹ́rẹ̀kẹ́ rínrín olùgbàgbà ti àdúrà ọmọọba Olúfayọ ọmọọba Olúfadé ènìyàn aláṣọ tirẹ̀ ọjọ́ gbogbo bí ọdún láwùjọ àwọn olóríire àní gbogbo ìgbà láàrin àwọn ọ̀rẹ́ tó dùn ún fẹ̀yìntì. màmá Túndé ṣe bí sányán ní bàbá aṣọ àlàárì ní bàbá àwọn ẹ̀wù kò sáṣọ tó wọ̀ tí ò bá ọ lára mu rẹ́gírẹ́gí Èdùmàrè tó fún ọ lẹ́wà náà ló fún ọ lára àdájàre pẹ̀lẹ́ òní fòṣèlúgbà. ọmọ aráyé ìtàkùn tó ságbè lóṣògbà ló tún ṣe légédé ọmọ ìyá mi ni ọmọ bàbá mi ni a ó jọ pẹ́ tí fúnra wa àmì a ò ní fàìsàn lùgbà. ọmọọba Olúfayọ ọmọọba Olúfadé ọmọ dára ó dẹjọ́ abìnrin jẹ́jẹ́ lẹ́sẹ̀ bí ìyàwó ọ̀sìnkí mo máa ń gbádùn rẹ pẹ̀lẹ́ ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀. òṣùpá wù mí jòkùnkùn ẹni tí ń ṣiṣẹ́ wù mí ìjọ ọ̀lẹ lọ ó yẹ súnmọ́ bí kẹ́ ẹ wá gbọ́ tuntun lèkèlèkè tọkọtaya Fọláyan ti gbàràdá láwùjọ ẹ̀dá. tẹ́ ẹ bá fẹ́ ṣayẹyẹ tó táyẹyẹ àní tẹ́ ẹ fẹ́ gbàlejò ayọ̀ ńlá fàájì láwà ìfẹ́ sẹ́ńtà tó tóbi tí ò lẹ́gbẹ́ tí wọ́n ní. èyí ni gbọ̀ngàn ńlá aláyọ̀ tó tóbi tó sì gbani àní ó tóbi púpọ̀ ó sì tún gbànìyàn. ẹni bá fẹ́ ṣohun ayọ̀ lọ́dẹ̀dẹ̀ ẹ dìde omi kẹyẹrẹ tà sí ń bẹ níbẹ̀ gidi gbangba kẹ́ ẹ wá gba tábìlì àti kanopi ẹ gba kòkó onírin ìdáná àtàbọ̀ ìdáná ẹ gba ohun gbogbo tẹ́ ẹ fẹ́ fi dáná kẹ́ ẹ má gbàgbé wípé ọlọ́mọ ló ní ilé ayé àní kẹ́ ẹ rántí gba síbí ńlá ọlọ́bẹ̀ ló máa lọ́kọ. ó yá ẹ tara ṣàṣà kí wọ́n tó gba iye ọ̀hún tán ojoojúmọ́ lọ́mọ aráyé ń ṣayẹyẹ ẹ kàn sí wọn lójúlé 21 òpópónà Ìsọlọ̀ nídojúkọ local government primary school tiwa ní Ṣẹ̀rí Ọ̀ṣun Lagos Nigeria. aya Fọláyan ọmọọba Olúfayọ ṣàníọ́ nílé bàbá rẹ̀ èjù ọkọ̀mí ni ọ́ nílé ìyá èjù ọkọ̀mí onídà oyè ẹ̀yìn tí nídà yìí ná ẹ ò ní fi bẹ́rí ẹnì kọ̀ọ̀kan. aya Ajálégbé yọ̀ aya Aríléyanká aya ẹ̀yọ̀ nílé alábàárí ẹ̀nà mo bá rí tán tó barún dẹ̀dẹ̀ mú fà lókè ẹ̀yọ̀ àkànmú ni kì í jẹ́ kíkan ó so nílé ọkọ yín àtẹ̀gùn ni kì í jẹ́ kíkan ó dàgbà àmọ́wọ́ pabírí òkè kọ̀tún ni kì í jẹ́ kíkan ó léwé lórí bó bàjẹ́ wòyí ọdún mẹ́ta òní ẹ wá wò kan ìdẹ ẹ wá wò kan bàbá ẹ wá wò kan dífágbádé òkè kọ̀tún ti mọ́wọ́ so tó sì mẹ́sẹ̀ so ẹ̀yin láyà òkè láàbọ̀ bàrè ní kọ̀tún ilé bàbá ta ló lè bàbá ba ọkọ yín rojú ogun èmi Olúwayẹmísí Àkànkẹ́
awé lọ́rùn bí okùn tó aya Kọ́láwọlé ǹbá tètè jí o ǹbá tètè jí má bá bàbá ọkọ yín rè dí àgbọn rẹ̀ àyà àgbọn ṣẹṣẹ Ìfáyẹlé agbẹ̀yìn ìkúlẹ̀ mọ́ yóò dùn tó ga àṣẹ bàbá àgbà ló kẹ́dì ìyẹ́ta bàbá bá mówó rọpọ́n Ifá ọmọ aráyé ní bàbá kí ló dé bàbá ní Ifá ní ìgbé ní ẹdìyẹ kì í gbé ènìyàn èrò ya o ẹ tẹ̀lé mi ká lọ sígboro òlu lúdòrò kẹ ẹ wá àwòrán ọmọ tó máa ráyé fi ń tọrọ ọmọ àtàwọn aya àtàtà lọ́ọ̀dẹ̀dẹ̀ ọkọ onínúure. ìyá wa ìyá Bọ̀dé ìyàbọ̀ sọ́lá ìyàbọ̀ sówó ìyàbọ̀ sọ́mọ ìyàbọ̀ sí gbogbo eré tí ń bẹ lókè èèpẹ̀ o ò ní fàìsàn lògbà láyé o ò sì ní gbénú yàrá àwòrán rẹ ọmọ o ò jọjọ aya Fọláyan òjòjò níṣòwò kó mọ́lẹ̀ náà já ire.